Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. K1 The Ultimate, Pasuma, Malaika, Saheed Òṣùpá tó dé láti Amẹ́ríkà wọ́n pàdé ní ibi àṣeyẹ aláwìyé tó ṣe 50th birthday. Àbá yín pàdé ń bẹ̀ ṣé kò sí kankan tá a ṣe rí yín sà. Níwájú Ọlọ́run àti òkú àkéńpé ìjẹ́rìí rọ èmi gẹ́gẹ́ bí ẹni tó ní Alhaji Abbas gbogbo ibi tó wá ti ṣe nǹkan dáadáa láyé inú tèmi máa ń dùn sí àmọ́ tẹ́ ẹ̀ bá pè mí ń bẹ̀ màá máa kan sára sí yín lọ́ọ̀kan pé ẹ kú oríire o ẹ kú àṣeyẹ àmọ́ mo lè má débẹ̀ torí pé wọn ò pè mí ń bẹ̀ àmọ́ tó bá pè mí ń bẹ̀ á fi àgbẹ̀rẹ́ àti ọ̀yàyà máa débẹ̀ torí pé wọ́n bá pè mí náà bẹ̀ tó bá pè mí ń bẹ̀ owó ni mo máa ná tó wọn bá dẹ̀ pè mí ìdá kó jẹ́ pé wọ́n gbàgbé ọ̀bọ̀yọ̀ rò pé mi ò sí lé ṣó ti yé yín àmọ́ ńgbà tóun ti pè mí yẹn tóun ti ronú pé àwọn fẹ́ gbìyànjú àti pè mí yẹn èmi náà rọra ṣe kí ni màá wà lórí ọwọ́ mi àmọ́ yẹn ò ní pé bí àwọn ò bá wọn jà. tuntun kọjá ọlọ́run lẹ́yìn ọba lọ sí Amẹ́ríkà àdúgbò lẹ́yìn ọlọ́run ìjàmbá ní ìlú ọ̀la àdúgbò lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọba agbábẹ́ èdè Ghana àdúgbò lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.